ṣéun bá o ẹ̀sọ̀ fagodi pé ṣéun bọ̀ ẹ̀sọ̀ fabolongo pé ṣéun bọ̀ pé ṣéun bọ̀ ẹ̀yin ọmọ ẹ̀wọ̀n ẹ lọ múra kiri ẹ lọ sọ fagodi pé ṣéun bọ̀ àtòjú ẹgbọ́ ẹ̀sọ̀ fagodi Ṣéun Mustapha kí lẹ ṣe. nǹkan tí ò dáa. kí ni nǹkan náà. mo pe ọmọ pé kó bá mi fa okó mi. mo pe ọmọ pé kó bá mi fa okó. ẹ̀yin ọ̀lọ́wọ́ ọwọ́ ń dùn yín. mo bó ṣe jẹ́ náà lára jẹ́. ẹ mọ bó ṣe jẹ́ ọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ nínú òrùn yín ẹ lè rògùn nírun. ọkùnrin mẹ́ta mo nínú ilé tọ́jú ọmọ torí mi máa ń tíráfù mo máa ń oje mo ti ń tajà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì kọjú ìbásùn ọmọkùnrin sí. àwọn ọmọ òun tiẹ̀ sọ fún mi láwọn àgbàlagbà ṣùgbọ́n gbà tí wọ́n wá mú ẹlẹ́ẹ̀kẹta tọ́jú ọmọ kékeré tọ́jú ọmọ mi ọmọ kékeré ni wọ́n wá pè é wọ́n ní kọ́mọ̀sán nǹkan kan o àwọn ọmọ fún ní nǹkan o nítorí fẹ́ báwọn ṣe yìí mẹ́nu mọ́ ni o ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́ o wọ́n bá yọ kẹ́ni ti ọmọ wọ́n bá ní ọmọ báwọn pọ̀ tí nǹkan ọmọkùnrin yóò fi bóde bẹ̀ tó bá ti wá bóde wọ́n ta mọ́nú ọ̀rá. ọbẹ̀ ata nìyẹn ọbẹ̀ ata tv ilẹ̀ wà yìí eléyìí túkà màmá ó wà yà mí ẹ jẹ́ ká jọ wo ohun tó ń ṣẹlẹ̀ lóde let's go there. Ṣéun Mustapha kí lẹ ṣe. nǹkan tí ò dáa. kí ni nǹkan náà. mo pe ọmọ pé kó bá mi fa okó mi. mo pe ọmọ pé kó bá mi fa okó. ẹ̀yin ọ̀lọ́wọ́ ọwọ́ ń dùn yín. mo bó ṣe jẹ́ náà lára jẹ́. ẹ mọ bó ṣe jẹ́ ọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ nínú òrùn yín ẹ lè rògùn nírun. ọkùnrin mẹ́ta mo nínú ilé tọ́jú ọmọ torí mi máa ń tíráfù mo máa ń oje mo ti ń tajà. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì kọjú ìbásùn ọmọkùnrin sí. àwọn ọmọ òun tiẹ̀ sọ fún mi láwọn àgbàlagbà ṣùgbọ́n gbà tí wọ́n wá mú ẹlẹ́ẹ̀kẹta tọ́jú ọmọ kékeré tọ́jú ọmọ mi ọmọ kékeré ni wọ́n wá pè é wọ́n ní kọ́mọ̀sán nǹkan kan o àwọn ọmọ fún ní nǹkan o nítorí fẹ́ báwọn ṣe yìí mẹ́nu mọ́ ni o ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́ o wọ́n bá tilẹ̀kùn mọ́ nínú ilé wọ́n bá yọ kẹ́ni ti ọmọ wọ́n bá ní ọmọ báwọn pọ̀ tí nǹkan ọmọkùnrin yóò fi bóde bẹ̀ tó bá ti wá bóde wọ́n ta mọ́nú ọ̀rá ibẹ̀ wọ́n pọ̀ sí tí wọ́n fi pamọ́ wọ́n sì wá sí ọmọ bóde ọba wọn ṣe lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì wọ́n àrẹ lẹ́ẹ̀kẹta lẹ́yìn àwọn ẹ̀gbọ́n rẹ̀ wá pè pé kí lọ́ọ́ mọ́ lọ sí lọ́dọ̀ Ṣéun tó fi dojúmọ́ ibẹ̀ lọ sáà mọ́ lọ sáà lọ́ba jẹ́wọ́ lọ́ba ní nǹkan wọn máa ń ràn pé káwọn kó wọn bá wọn sí kí ni wọ́n máa ń rọ ọmọ wa jẹ́wọ́ báwọn ẹ̀gbọ́n rẹ̀ fi wá ní àwọn ti mọ̀ pé tó ń lọ ṣe ń bẹ̀ gbogbo àwọn sì ní Ṣéun ti kọjú nǹkan yìí sí òun ti lọ ilé rẹ̀ níjọ́ kan tóun ti fẹ́ nà òun tó bẹ̀rù mi ni wípé tí girama bá dé wọ́n lè mọ̀ bú òun pé kí lòun lọ ilé Ṣéun lọ na Ṣéun sí ọjọ́ wa rí ọ́n bẹ́ẹ̀ o báwọn ọmọ ṣe wá pè mí mo ṣe dé lálẹ́ ẹjọ́ náà nù inú ti bí mi mo ṣe náwó gan ọmọ yìí nù mo sì ti báwọn náà lé ọ̀dọ̀ mi mo sáà náwó gan ọmọ yìí mo rún dáadáa bí ìgbà téèyàn bá rún ẹ̀fọ́ ni mo ṣe rún tí mo ń nà tí mo ń já jẹ làwọn wá sọ wípé girama ẹ mọ̀nà mọ́ ẹjẹ́ wọn ṣàlàyé mọ́lágbà àbálọ̀rọ̀ tí yín wọ́n sì ti pilẹ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ̀ mọ́ omi ni àwọn fẹ́ máa ṣe oògùn fún àwọn fẹ́ máa ṣe gbogbo ẹ̀ fún tí mo lọ bá wọn lé pé tòògùn ti jẹ́ tẹ̀mọ̀ ṣe fún ọmọ eléyìí nǹkan tẹ́mi ọmọ pé tí wọ́n fẹ́ báyọ̀ ni. la máa lọ bá wọn ní àárín ẹ̀dẹ̀ mi tán dúró sí ni wá ní kí n dákun kí n pa wọ́n lé kí n mọ́ pa wọ́n ta lóòótọ́ làwọn ṣe nǹkan fún un ṣùgbọ́n kọ̀jẹ̀ kan lọ mo ní kọ̀jẹ̀ kan lọ alákọ̀ọ́ ẹ bá ń pe gbogbo àwọn láńlọ́ọ̀dù àdúgbò o ìyá ọmọ jẹ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o èsì máa tẹ́lẹ̀ yìí tí ó jáde sí o ẹ bá ń pè wọ́n o ní ẹsẹ̀ lọ́ bá ń pe ìkan wánú àwọn láńlọ́ọ̀dù wọ́n sá kàlá yìí mo sá sí fún wọn tómi ojú kẹ́ gbà mí o àwọn bá ní kí ló dé tẹ́ fi ṣe báwọn wọ́n bá ń dọ̀bálẹ̀ ní wọ́n bá ní ẹyin kí wọ́n dákun wọ́n ṣàánú àwọn wọ́n pa wọ́n lé wọ́n mọ́ pa wọ́n ta ó ń tẹ̀ ní èyí tó ṣe yàjò yìí àwọn ò lè pọ́nlé àwọn ò sì lè pọ́ ta torí ọ̀sẹ̀sẹ̀ máa ṣe ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní tiẹ̀ mọ̀ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ẹsẹ̀ mú mi lọ sí ọ̀dọ̀ alága gangan kódà gan lálẹ́ ìjọ náà gan ilé mi ní ọ̀sán lójú ta mi ní ọ̀sán tí wọ́n ń pè mí ṣẹ́jú mo ní ẹ̀yin ọmọ ẹ má sílẹ̀kùn o ní òsì dìdàjí tá a sílẹ̀kùn tá a kírun mo sì lọ bá wọn kí ló dé wọ́n ní dákun kí n bá wọn dé ọ̀dọ̀ alága Adédùbú ni kọ́rọ̀ yóò tó jáde síta abasa lọ nígbà sì débẹ̀ alága Adédùbú bá ní ṣé tí gbogbo ayé ti gbọ́ òun ni kó wọn wá ṣẹ̀ṣẹ̀ wà tó wá dọwọ́ bo eléyìí lónìí òun ò lè dọwọ́ bo o bá ń bẹ̀bẹ̀ wọ́n bá ń sunkún wọ́n bá ń ṣe gbogbo ẹ̀ gbogbo àwọn èèyàn ti pé bábíà gbogbo àwọn elétò ààbò wọ́n ní bàbá di Sunday kí wọ́n wá
Sunday tí ẹni wọ́n wá ti pagbó wọ́n làwọn fẹ́ ṣe bọ́lúdì wọ́n ti gbé eré kalẹ̀ wọ́n ti gbé àmàlà kalẹ̀ wọ́n ti gbé ẹran kalẹ̀ ìyẹn bàbá yìí náà ẹ̀yin ọ̀rọ̀ yìí náà wọ́n ti lọ pé gbogbo eléré tí ẹ ti kó àpótí jàǹkànjàǹkàn wá làwọn èèyàn wá ní bàbá yìí kọ̀ mọ́ ìjọ Sunday tí ẹni wọ́n wá náà ni òun ọmọ tí ń ṣẹlẹ̀ yìí wọ́n ọmọ sì mọ́ lọ́rọ̀ nǹkan kan asáwà lọ sí mítẹ́nì pé tán bá ti kó mítẹ́nì àwọn ọmọ wa ṣe àríyá àwọn lọ. lásìkò mọ́lúdì ni. àwọn yìí òun náà lọ ní jẹ́nẹ́rà ní ká mọ̀ ń sọ wípé kò sáàyè ká fọwọ́ bò kankan bíi pé ńgbà bá dé jẹ́nẹ́rà wọ́n lọ sọ tẹnu wọn bẹ̀ a sì kóra wa lọ jẹ́nẹ́rà ńgbà sì dé bẹ́ẹ̀ wọ́n sì ní lóòótọ́ ni wọ́n sì ń bẹ́ẹ̀bẹ̀ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń ṣe gbogbo ẹ̀ báwọn alátò ìbò òlú báwọn náà ṣe ní nígbà tí wọ́n rí gbogbo àwọn èèyàn tó pọ̀ wọ́n pa ọkùnrin yìí ẹjẹ́ àwọn ọmọ mú wọn lọ ni wọ́n ṣàṣì mú wọn lọ nù ibẹ̀ wọ́n ti ṣèwé báwo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ibẹ̀ ni wọ́n ti ní kí wọ́n ṣèwé fún gbogbo sóònù ìwé sóònù tí wọ́n ní wọ́n ṣe wọ́n làwọn ò ní ṣe wọ́n lágídí báwọn ò ní ṣe wọ́n kọ́kọ́ ṣe kan wọ́n wá dóṣù mẹ́fà fún wọn wípé lẹ́yìn oṣù mẹ́fà ni kí wọ́n tó wálé wọ́n wà wálé jojúmọ́ débi pé àwọn tí wọ́n sọ fún wípé ńgbà àwọn bá délé tán nìsín táwọn ò fojú èmi àtọmọ rí ẹni ń lọ. láti ìgbà tọ́lá ti wá ṣẹlẹ̀ mi ò lọ mítìnì ọmọ ni mò ń rán ní mítìnì wọ́n wá lọ mítìnì níjọ́ Sunday bí mo ṣe débẹ̀ báyìí bàbá wọn tọ́jà láfẹ̀yìntì wọn aláṣìírí là ń pe bàbá wọn. bàbá ń bá ní kí ló ń tẹ̀ ń gbọ́ wọn ṣé ìwé ń gbàgbọ́ ọtí báyìí gan-an náà kí ló ń tẹ̀ ń gbọ́ wọn ṣé ìwé ń gbàgbọ́ ọtí. ṣé ẹ fẹ́ kọ́ ilé rẹ̀ ẹ fẹ́ gbà mọ́ tiyín ni ẹ fẹ́ kọ́ bá sì dìde lórí ìjókòó ń bá ní mo ní ta ni wọn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ onítàtà lọ ní mo ní bàbá yìí mo lè dá o tó bá ṣe wípé ọmọ yín bá ní lọ sílé gbárù rẹ o ọlọ́ọ̀dà ìwé òpònú ìtàlẹ́ bẹ́ẹ̀ owó fara àwọn ọ̀ bẹ́ẹ̀ ló sọ fún ọ wípé awọ ju awọ lọ owó fara àwọn ọ̀ ìwọ níbo lọ wà tó àwọn ọ̀sẹ̀ para lé bẹ́ẹ̀mi àti bàbá ń sàṣìjọ tú sínú tó ní táwọn fojú mi rí èmi ọgbà tó mú ẹlẹ́dẹ̀ tí mo fi wá lọ sọ fún gbogbo àwọn èèyàn mi nù pé ẹgbà mi o ilé ẹ̀sẹ̀ gbé pò ń bẹ̀ ọmọ mi ò sì fẹ́ kọ́ ilé o ilé àwọn fojú mi rí lórí ọ̀rọ̀ tí wọ́n jẹ̀bi sílẹ̀ lẹ́yìn yìí o bí wọ́n ṣe ní kí n mọ̀ bọ̀ wá sí orí yọmí nù bá sì jọ wá lánàá nù níjẹta àṣìjọ wa nù rọ tèmi ìjù bá ń lọ ó sì ní gbogbo àwọn láńlọ́ọ̀dù àdúgbò lòun ó kó lọ́ọ̀tọ̀ ọlọ́pàá tó wọ́n fọlọ́pàá mú wọn. ìyẹn ṣé òyìn náà. àwọn náà ni. sẹ́yìn ni wọ́n ń pè lágége ni ẹ̀yin kan sì ń pè ségè ta ló wá lòun ta ni ó lòun ṣe ségè fún yín. bàbá wọn ṣé bàbá wọn gangan àbí. bàbá wọn tí ń pọ̀ wọn ni aláṣìírí. onídùúró wọn. onídùúró wọn olówó àdá mẹ́tẹ̀lẹ̀rù níjọ́ Sunday. onídùúró mi ẹ̀ ṣeun o tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti jápa tó bá jẹ́ nìyẹn ló dúró ni a ti máa onídùúró mi ẹ̀ ṣeun onídùúró wọn ẹ̀dá báyìí. a sì ẹsẹ bí yóò tẹ̀lé wọn gan-an. àwọn onídùúró tí wọ́n ń wí yẹn wọn ò lè sọ̀rọ̀ mọ́ àwọn onídùúró tí màmá sọ wọ́n ti jápa tó bá sì jọ Ọlọ́run ló dúró ni kò ní lọ bí kankan kábíyèsí Olódùmarè ṣé òkè orúkọ yín jàre. Mustapha. ẹ fi ṣé o sí. Mustapha Shehu Mustapha. Shehu Mustapha. ọmọ tí bàbá bá ṣe nǹkan tó ọmọ ọdún mélòó ẹ má pé kẹ́kàn sọ fún mi ni. 17 years. 17 years tí minus ni. ta ló tẹ̀lé wọn wá báwo lẹ ṣe jẹ́ sí wọn mà. ìyàwó tí wọn gẹ́gẹ́ kọ́. ó ti lọ́ọ́ ti tó gbà o. ẹ má bọ̀ ǹgbọ́n ǹgbọ́n. àti pé báyà bí 6 months báyìí. tí àwọn ti lọ. èkejì wọn àbúrò wọn àbẹ́gbọ̀n wọn àbí ìbejì ni wọn ni ìbejì ni wọn. ìkejì wọn náà wà tẹ̀lé wọn kí ló tẹ́jà ẹ̀pẹ́ yìí lẹ tẹ̀lé wọn. kí ni ẹ̀sìn tí màmá sọ. lóòótọ́ mo jẹ́wọ́ fún wọn ọmọ wọn kékeré tí wọ́n dákọ̀ yìí ọmọ yẹn ni lọ́jọ́ láṣìá tí mo lè ti wà lójú ọ̀nà ni ilẹ̀ márùn ọmọ yẹn ń ṣe onáà ni mo bá mi ṣerun ní ṣọ́ọ̀pù wọn tó máa lọ ṣerun bẹ̀ ṣòjọ́ yẹn mo wá pè é iná ro ni mo fi pè é lálẹ́ ẹjọ́ náà ìyẹn jẹ́ mo dẹ̀ jọ̀wọ́ fún wọn pé lóòótọ́ mo ṣe bí ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó fi sún mi dé ibẹ̀ tí mo dẹ̀ lọ bá wọn nídàájí ẹjọ́ náà tí mo pe nọ́mbà wọn mo bẹ̀ wọ́n wọ́n lè pe àwọn alága wọ́n lè bá mi sọ̀rọ̀ wọ́n tó bá di ọjọ́ Sunday ní mítìn kékeré wa ilé ìwájú ọjọ́ Molid 25 January wọ́n lè gbé mi lọ sí mítìn sóun wa mo dẹ̀ bẹ̀ wọ́n bó ìṣàlàyé bó ṣe jẹ́ fún wọn náà ní sóun mo dẹ̀ dàbálẹ̀ wọ́n lè kó máa gbé mi lọ sí general yóò ní general bọ́ sí lọ́dẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ já ìdí kúrọ́ bó ṣe ṣẹlẹ̀ mo ṣàlàyé fún wọn náà ó sì rí pé kí wọ́n mú mi kúrò káàsì lọ́sẹ̀ mú mi lọ wọ́n dẹ̀ mú mi lọ wọ́n ní pé kí n kúrò ní àdúgbò pé kí wọ́n tẹ̀lé kí wọ́n mú aṣọ mi mo dẹ̀ lọ má aṣọ mi lẹ̀ kúrò ní ibẹ̀ tó lẹ́yìn ìgbà yẹn wọ́n ní kí n kọ lẹ́tà wọ́n dẹ̀ kọ lẹ́tà ní orúkọ family mo kọ lẹ́tà yẹn lẹ nígbà tí a mú lọ sí ibẹ̀ jọ meeting lẹ́yìn tó ti lé ní ìmọ̀ǹtì tí mo wá kọ lọ síbẹ̀ wọ́n ní kí mi bá wá kọ lẹ́tà wá bí nǹkan tí mo ṣe mo ti kọ lẹ́tà gbé náà mo ṣàlàyé sí ibẹ̀ ló wà nínú lẹ́tà yẹn
tí mo sì dijọ́ Monday tí mo lọ sí lọ́dọ̀ mi ẹ mo rí igbákejì alága àwọn abá mi bẹ̀ pé wọ́n ní káwọn fún mi ní lẹ́tà mi náà bá wà ní mo ti níjọ́ Sunday lẹ́tà tó lẹ́nu kí n kọ mo dẹ̀ fi kọ́ dání bẹ́ẹ̀ ṣe jẹ́ nìkan mo sì wá gbọ́ tó wọ́n ní wọ́n máa pè mí ní Àgídìgbò ní léèní. ọ̀pọ̀ gan ìgbani tó kọ ní handwriting o. ewé orí ìjìn lajá ewé orí ìjìn lajá o ẹni àbáṣẹ kò forí jìn wá ewé orí ìjìn lajá. táìtù ẹ nìyẹn. ṣé o Mustapha kí lẹ ṣe. nǹkan tí ò dáa. kí ni nǹkan náà. mo pe ọmọ pé kó bá mi fa okó mi. mo pe ọmọ pé kó bá mi fa okó. ẹ̀yin ọlọ́wọ́ ọwọ́ ń dùn yín. mo bó ṣe jẹ́ náà lára jẹ́. ẹ mọ bó ṣe jẹ́ ọmọkùnrin ẹ lọ́wọ́ ẹ nínú rùn yín ẹ lè rògùn nírun ẹ lè gbà wẹ̀ ní tinubu ti rùn yín kí ló dé àwọn yín kò lé. misunderstanding yẹn. no ẹsùn ìbòjà yẹn ẹsùn ìbòjà ebi ní ìjà kọ Ọlọ́run ní jẹ níyà kí lẹ ní kí ló fà misunderstanding ẹ sọ pé ẹ má wùlọ ẹ ní misunderstanding àti ìyàwó yín ọmọ mélòó ló bí fún yín. mẹ́rin. ọmọ yẹn ń kọ́. ló wà lọ́dọ̀. ó kó mẹ́rẹ̀ẹ̀rin lọ bàbá yìí àdúgbò yìí wọ́n wà ọlọ́ngọ ọmọ kankan ewu ọlọ́ng mo fọ ọlọ́ng tọ́lẹ̀ mi búra wọn ọmọ kankan olódò ni wọn àwọn obìnrin ọ̀pọ̀ tí wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ o. ta ló túyàwó rẹ̀ lẹ́ẹ̀kọ́ oṣù kẹlòó ní tí ìyàwó yín ti kó nílé. oṣù kẹfà. àkọ́bí ọmọ yín tọmọ ọdún mélòó. 14 years. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ wọ́n bá yín fa kínní yìí kó tó di pọ́ ọmọ yín fa. ọjọ́ kan yín náà ni. ẹ fà wọn bá yín fà rí. bẹ́ẹ̀ ni wàhálà. ọjọ́ ẹ̀ là kọ́kọ́ tán bá yín fà rí. kí ló tẹ ronú lọ bí pé kí wọ́n bá yín fà ni. mo ní kí kóòtù la gan ni ìmọ̀ bó ṣe yálà jì wàhálà. tá lẹ́sẹ̀. tí ẹ yé mi wàhálà mo fi lọ bẹ àwọn màmá àti gbòòrò mi kò tí ẹ yé mo ní kí kóòtù la. iṣẹ́ wo lẹ́ ń ṣe lẹ́yìn iṣẹ́ ṣe o. lónìí kan náà ní iṣẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe tẹ́tẹ̀lẹ̀ ìwọ̀n kan fi dé. ní kí ni fi dé. tí gbogbo kan fi dàrú. ṣé ẹ̀ka dàrú ló sún yín débi iṣẹ́ òní. wọ́n ní kí ọ̀tún lọ́jọ́ kò ṣe é ránṣẹ́. tàbí kí ẹjọ́ kò ṣe é ránṣẹ́. ìpè nínú Islam. ẹgbẹ́ mo dẹrù àrùká ga ni kí n tó gbádùn. ẹ tí gbádùn ẹ sì máa gbádùn èmi àwọn mọ̀ pé wọ́n á tún máa gbọ́ pé nínú Islam pé kán lọ jókòó ṣe é ránṣẹ́. ṣé a lè gbọ́ àpẹẹrẹ àwọn tó ti gbọ́ pé bẹ́ẹ̀ rí ṣáájú yín nínú Islam tó wà nínú ìwé tí mùsùlùmí tẹ̀lé bóyá Quran àbí hadith pé nínú hadith báyìí o nǹkan báyìí gbọ́ ìpè pé kó lọ jókòó ṣe é ránṣẹ́ nínú Islam. èmi bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ni o àǹfààní lẹ́yìn báyìí èmi ò bá nǹkan kan o ẹ̀yin lọ lajú ojú àwádìí o èmi fẹ́ kẹ́kọ̀ọ́ ni o ká mọ̀ kàn lọ lógiri tí a máa dá ẹ mọ̀ bàbá jókòó lọ fẹ́ kẹ́kọ̀ọ́ ni sáré tó gbọ́ pé iṣẹ́ ìrànṣẹ́ bẹ́ẹ̀ pé ojú àlálẹ́ ti rí ni àbí ó sọ sí yín létí àbí ẹ pàdé ẹnìkan tó sọ pé kẹ́ lọ́ máa ṣe àbí bí ló lè yín débẹ̀ tí ọba ti dé bí ẹ̀sán tó lè yín débẹ̀ nígbà tí nǹkan dàrú lélẹ̀ wá bẹ̀. bẹ́ẹ̀ ni ìgbà tó mọ̀ ń kú ni. wọ́n àdẹ diagnose àwọn ọmọ yẹn kan sọ ohun tó ṣe wọ́n lọ hospital. ọmọ kúyàwó kú lọ́wọ́ mi. ìṣe ẹ wá lọ yẹsẹ́ wò ní náà fi wá ní. sẹ́nìkan ló wá pè é pé tí tẹ̀ bá fẹ́ kí ní ẹ̀ ṣẹlẹ̀ mọ́ ẹ lọ́ máa ṣe ṣe o. nílé náà mo wà lọ́jọ́ náà tí ibi ti gbóhùn yẹn. pé tó bá ti jẹ́ ọmọ kan tó kú tó ń wò lọ́wọ́ rẹ̀ àwọn ò tún gbà. kí ló dé tẹ̀ lè sọ yẹn síta ẹ sọ náà. ọjọ́ ti jìnnà ọtí pàlàjì ni ṣẹ̀ṣẹ̀ rí mo ṣe rántí ni. pé ẹ wá gbóhùn yẹn pé ẹ sọ bó ṣe ṣẹlẹ̀. mo ṣe ṣẹlẹ̀ náà mo sọ fún yín ní ìpọ́nrọ́ mo gbóhùn yẹn ni bí ọmọ kan tó kú lọ́wọ́ tó bá ti jókòó ṣe ránṣẹ́ àwọn ò tún gbà àwọn ọmọ yẹn máa kú lẹ́yìn tíyàwó tó kú àtọmọ. iṣẹ́ ìránṣẹ́ ẹ dẹ̀dà chọ́ọ̀chì lẹ̀. ìlọ nípa ìgbà pé mùsùlùmí ni mò ń kírun. ẹ bá ti pè é kó lọ dá iṣẹ́ ìránṣẹ́ lẹ̀ kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wí sínú Islam òṣìṣẹ́ ìránṣẹ́ nínú Islam that language is attached to Christianity ló bá ní wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ o nínú Christianity ni ẹ dẹ̀ lọ dá church big church lẹ̀ ẹ dẹ̀ máa ṣe ẹ máa gba àwọn èèyàn lẹ̀ àbí irú iṣẹ́ ìránṣẹ́ wo lélẹ́yìí gangan ṣé iṣẹ́ ìránṣẹ́ I don't understand kí ni level kéwì yín gbọ́dọ̀ ti jáde ìdádí sanawi Ìbàdàn lẹ́tí lọ́ni àbí Èkó Saudi Arabia ni àbí Egypt Cairo ṣé lè ka Quran lọ gbé Quran wá fún mi lọ́wọ́. mo fi máa ń kírun nìkan ni àwọn kọ̀ọ̀kan ni mo mọ̀. ìtẹ́ fi ń kírun nìkan. àwọn kọ̀ọ̀kan ni mo mọ̀ níbẹ̀. ẹ̀ka Fatiha fún mi. bisimilahi mina shaitan rajim bisimilahi rahman rahim
alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. ẹ fi súra kan lé. bismillahir rahmanir rahim akọdijakun rasulu. sa. lakọdijakun. ok. rasulu min anfusikum azizun alaykum bil mu'minin fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwal azim. ok ẹ try ọ yẹ ti kírun tán ẹ sàtáyà. tahiyatu lillahi asakiyatu lillahi assalamu alayka ayyuhan nabiy. ẹ padà ẹ tahiyatu lillahi. tahiyatu lillahi asakiyatu lillahi at-tayyibatu salawatu lillahi assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuhu assalamu alayna ba'da lillahi salimin ba'da lillahi salimin. is that right wọn làwọn lè ka abẹ lè ka ṣéwù ṣe lè ka aláìmọ̀kan ni kí ni túmọ̀ ṣéwù gan ní wàá pè yàn ní ṣéwù kí ni túmọ̀ ṣéwù kí ni túmọ̀ ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ tí wàá ní mọ̀ túmọ̀ tẹ́ ń jẹ́ kí ni túmọ̀ bàbá ọlọ́run sí àfáà náà ní chairman bí o sì ẹ̀ sí àfáà mùsùlùmí ni kí ni túmọ̀ ṣéwù bàbá àwọn náà ń pè yín ṣéwù ẹ sá mọ̀ túmọ̀ tán pè yín kí ni túmọ̀ ẹ tó. a tún máa ṣe àrùfọ́ ọlọ́run ní ṣéwù. tó máa ṣe àdúgbò máa gbà ó tó máa wọ ilé ibi àlọ́ àdúgbò máa ṣe kankan tí ó ní. inna lillahi wa inna ilayhi raji'un. ìtumọ̀ ṣéwù nìyẹn. Allahu akbar. Subhanallah. Subhanallah. ṣé ìmọ̀dé tó jẹ́ máa ṣe tí wọ́n ṣe torí mo mọ̀ pé onírọ́ nìyí ẹ wá ń sojú ọ̀pọ̀lọpọ̀ onírọ́ lálẹ́ yìí lórí ètò yìí ìtumọ̀ ṣéwù tó bá pè yàn ṣéwù nígbà tí yàn sọ pé bàbá àgbàlagbà ni wọ́n ń pè ní ṣéwù kí wá sọjọ́ orí tẹ́ bá tún ní kẹ́ ẹ tú o ní genealogy ọ̀rọ̀ yẹn tẹ́ bá tún ní kẹ́ ẹ tú ó lè má jẹ́ báyìí age ó lè jẹ́ báyìí ìmọ̀ ó lè jẹ́ báyìí ìmọ̀ knowledge wọ́n á wọjọ́ orí yín mo rí pé ìsàgbàlagbà mo tún wá wò kejì tó yẹ ká wò mo á rí pé ẹ̀tún wá fúyẹ́ ń bì yàn náà kí náà wá ń tẹ̀lé lẹ́yìn yín kí lẹ́ mọ́ fi bá wọn sọ̀rọ̀ àwọn tẹ́ ẹ kó jọ tí wọ́n fi tó àga pé wọ́n fẹ́ ṣe màlúdì àwọn tí wọ́n bú àwọn onímàlúdì ṣe rí pé dábàá wo ẹ̀yin báyìí nísìn wọ́n lẹ́ skills náà fi bá àwọn màlúdì àwọn tí wọ́n bú wọn kí lẹ́ fi ṣe wáàsí kí ni bó ni mọ́ yín jinlẹ̀ dé tí ìṣòro fi dé tẹ́lẹ̀ jókòó nulẹ̀ ohun kan wá sọ pé ìtókù ó kú o tó o bá lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tá a lẹ́ fi jọ nínú Islam tá a ní ìlànà wo ló ti dé kí lẹ Tìjàníyà ni àbí Kọ̀dìríyà Ibrahim ni kí ni. Tìjàníyà ṣe Ibrahim. àwọn ọwọ́ ta lẹ ti gbọ́wọ́ jàre tó jẹ́ ṣé ò tí yín tẹ́ ẹ ti gbọ́wọ́ wíìrìdì má bínú èmi ọ̀dà kan mọ́ ọwọ́ ta lẹ ti gbọ́wọ́ ṣé òyìn tẹ́ gbọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tó náà máa ṣe málùdì lọ́dọọdún tẹ́ máa lọ kí ẹ máa ṣáàdìyà fún tẹ́yìn jẹ́ mùrídìí lọ́dọ̀ rẹ̀ ta ni kò sí ohun yẹn náà sáà ni aláàní. onírọ́ nìyí ẹ̀ ń jẹ́ kí ẹnu àwọn tí máa ń sọ̀rọ̀ burúkú táwọn ṣéwù ẹ jẹ́ kí wọ́n tí wọ́n bá nísọkúsọ ni wọ́n ń sọ bọ́n ṣe ń bú àwọn ṣéwù yẹn káwọn ṣéwù gidi jáde àwọn tí wọ́n ń bú àwọn ṣéwù yẹn náà wá sọ pé àwọn náà sọ̀sọ́kúsọ o ẹ tún wo ṣéwù yìí o ṣéwù kan rèé lórí yọmí yìí o àwọn ṣéwù kọ́kọ́rọ́ alátẹ̀rẹ́ o àwọn ṣéwù bá mi fún àwọn ṣéwù bá ń fà àwọn ṣéwù ọmọ ìwà ẹlẹ́gbẹ́ ni ọ́ já sí nǹkan fún ọ. ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe báwọn kí lẹ́ẹ̀ mọ̀ jẹ gan ẹ nímọ̀ lọ́dọ̀ tẹ́ jẹ ẹ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tẹ́ jẹ kí lẹ́ẹ̀ fẹ́ jẹ because tó ẹ pẹ́ nímọ̀ tí mọ̀ yín kún tí bọ́ọ̀sì yẹn bá wá sórí yín a'udhu billahi minash shaitani rajim lẹ́sìn ẹ ti mọ̀ pé sùn ní bá yín sọ̀rọ̀ kí ẹ tó di sẹ́wù lẹ́tí kọ́lẹ́ ẹgbẹ́ àtẹ́kọ́lé tán lẹ́tí sẹ́wù. ìgbà tí mo wà ní iṣẹ́ bẹ́ẹ̀dì mi ti rí ìrora rẹ̀. ẹ ti rí ìrora rẹ̀ ṣùgbọ́n bàtẹ́ di sẹ́wù lẹ́kọ́lé yẹn owó sẹ́wù lẹ́fi kọ́lé hùn. nígbà ṣiṣẹ́ mo ti kọ́ díẹ̀ nígbà mi ṣiṣẹ́ bẹ́ẹ̀dì tó wà ní kó bẹ̀rẹ̀ wọ́n lọ. owó sẹ́wù lẹ́sà fi parí ẹ̀. bẹ́ẹ̀ kò tí ì parí. aláì fọwọ́ náà ni ẹ mọ ní ìrọ̀lẹ́ ń pa wàláì ìrọ̀lẹ́ ń pa mọ nkankan bàbá yìí àdúgbò yìí wọ́n wà ọlọ́ngàn ọmọ nkankan ewu ọlọ́ng mo fọ ọlọ́ng tọ́lẹ̀ mi fúra wọn ọmọ nkankan olódò ni wọn àwọn obìnrin ọ̀pọ̀ tí wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ o. ta ló túyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ ìyàwó ẹ̀ gangan tó ló lọ yẹn o torí tó fi lé lọ nìyẹn.
torí òun wọnú pálọ̀ rẹ̀ òun bá tí ń bá ọmọ àdúgbò kan ṣeré ọkùnrin sọ́kùnrin pé kì í ṣe pé bóyá wọ́n bá fà á òun bá tí ń bá ṣeré ọkùnrin sọ́kùnrin. ṣé wò kí n ẹ mọ̀ bọ̀. Ọlọ́run o, it's alright, we just have to clear some things káwọn èèyàn mọ̀ pé irọ́ ti pọ̀ jù ní ìgbà tí adábẹ̀bẹ̀ Islam lẹ̀ tọ́lọ́ ń dábẹ̀bẹ̀ Islam lẹ̀ tó wá fi wá síbẹ̀ sẹ́rí àwọn obìnrin àwọn ìyá yẹn àwọn àgbà àwọn ọ̀dọ́ náà àwọn àgbàlagbà àwọn náà wọ́n bá yí àwọn bàbá yìí jẹ́ o níjọ́ kẹlẹ́ nìkan wá pè mí ẹni ṣé òun ní ayé yìí ní bá tún gbọ́ ṣéwù tẹ́lá tún pè mí ṣéwù pé ẹni tó bá nímọ̀ tó ṣe wọ́n sàn tún ṣéwù èmi ò nímọ̀ tó bẹ́ẹ̀ èyí sì tún lọ́jọ́ orí tó bẹ́ẹ̀ ẹ wọ́n pè mí ṣéwù mọ́ o bẹ́ẹ̀ Islam ilé ẹ̀ lé rẹ́ nìkan wọ́n pè ṣéwù bẹ́ẹ̀ Islam àbí ẹ̀ lé rẹ́ nìkan ẹ̀ sì lé rẹ́ nìkan pé òun gbé nǹkan kan wá o àbí ẹ gba ilé yẹn lọ lò ó àbí ẹ ṣe léyìí àbí ọmọ ẹgbẹ́ tẹ́ tó bá ń ṣe kíní báyìí tẹ́mi bá ń lọ lọ́tẹ́ ọlọ́run á ní ọdọmílẹ̀ lórí irọ́ níní wàláì irọ́ ti pọ̀ ju bàbá wàláì ń parọ́ ni. ẹ á lè gbọ́ ọlọ́run gbọ́ tó bẹ́ẹ̀ kẹ́ẹ̀sì pọ́nmọ́ ọlọ́mọ kẹ́ẹ̀sì wókun ṣòkòtò yín títí kẹ́ẹ̀sì fapò kẹ́ẹ̀sì fa ṣòkòtò lẹ̀ tẹ́ bá mọ́ wọ̀wọ̀ tẹ́lẹ̀ kẹ́ẹ̀ tó fààyàn náà kẹ́ẹ̀ wá gbẹ́lẹ̀ kẹ́rú jáde pé ọya tẹ́wọ́ gbà ọmọ náà ẹ̀mí èṣù ọwọ́ ọnú ẹ̀ kó fàjà kí lẹ́ sọ kó ṣe yín tó bá fàjà náà àbọ̀ sọ yín ọwọ́ kí bíléèdì bọ́ bíi ìbejì tó wà mẹ́ inú ìbá tí ń hun yín mọ́ ló ti pọ̀ jù láyé wà náà in the name of religion in the name of wọ́n wá wòsàn wọ́n sì mọ ẹwà dọ̀ yín èyí tẹ́yìn náà sàn ẹ wà bọ́wájú ẹ mọ dárin ẹ mọ sọ oríṣiríṣi nǹkan wọ́n sì láwọn obìnrin wọ́n ní ẹ mọ kún bẹ́ẹ̀ ládùúgbò wọn ẹ wà á rí kankan fẹ́ bí wọ́n pé kágbà pé òun ti sèrè ń tiẹ̀ nu lẹ́ẹ̀fì rí ṣéwù mí ìyàwó 17 ìyàwó 44 ìyàwó 75 wà ṣéwù mí fẹ́ ìyàwó 75 gbọ́ pé bí ọlọ́ọ̀ ni wọ́n mọ̀ ṣe wọ́n ní bàbá o ṣéwù a sọ pé ò sí gidi o àwọn tó nímọ̀ o a sọ pé ò sí o ó wà o ṣùgbọ́n irú yín ilẹ̀ ń bá àwọn yẹn jẹ́ ẹ̀yin lè ń pè wọ́n ní tí wọ́n jẹ́ ẹ̀ dáṣọ rero ẹ̀sìn ara yín sì lẹ́wọ̀ lásọ ọ̀dọ̀tí kì í ṣẹ̀sìn bàbá torí yín mi dúró ṣe kọ́kọ́rọ́ alátẹ̀lálẹ̀ torí yín gangan mo kọ́kọ́ fẹ́ wojú yín nígbà yẹn láàfáà ní mo fẹ́ sáìkì yín pé sáàfáà ní lóòótọ́ ok mo á rí i pé wọ́n tún ní séwù ní yín bẹ́ẹ̀ sì wá wọlé òun mo á wò pé àwọn fámìlì yín tí wọ́n ní good handwriting láti kọrú lẹ́tà yìí wọn wá hospital gidi gbé yín lọ tí wọn ti treat yín tẹ́ fi lálàáfíà boko lẹ́lọ tẹ́ lọ mọ sanko ni àgbàsílẹ̀sì ni ẹ̀ dáko fúnra yín ni ẹ̀ mọ̀ ṣe kọ̀ǹdọ́tọ̀ ni lẹ́yìn mọ́tò tẹ́ sì mọ̀ rí tẹ́ mọ̀ jẹ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tí yẹn bá ń ṣe nínú Islam tí ó bá ti sí ẹ̀rí rẹ̀ nínú Al-Qur'an tí ò sí nínú hadith ìranù ni mọ̀ ń ṣe kò sẹ́rí nínú Al-Qur'an kò sí nínú hadith ìranù ni mọ̀ ń ṣe ó mọ̀ tó gẹ́ ìtẹ́ mọ̀ fẹ̀sìn báyé jẹ́ ìmọ̀ tó gẹ́ mùsùlùmí bàbá ẹ inú mi ti ẹ̀dùn àṣà bí ṣé òyìn níyàwó tiẹ̀ náà máa lọ. ìyàwó tèmi lọ bẹ. ẹ gbẹnu sí máìkì bàbá. ìyàwó tèmi lọ bẹ kí wọ́n wá ká kó o tó bẹ́ẹ̀. mo dọ́gbọ́n wọlé síbẹ̀. àwọn obìnrin tí wọ́n lọ bẹ àdúgbò náà wọ́n ń gbé. bẹ́ẹ̀ni àwọn tàdúgbò wà ń bẹ àwọn tí èsì tàdúgbò wà ń bẹ bí wọ́n ṣe ń wá lọ́tún lọ sí. àmì àtẹ̀mí náà àmì o. tí wọ́n fẹ́ jáde wọ́n ní bàbá fẹ́ jáde. ìjọba ẹ ṣètò ẹ dákun ẹ ṣètò ẹ káwọn ọba yìí jẹ́ ilẹ̀. yes kéèyàn tó lè dárú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ̀ kíjọba ní mínísítírì ètò jẹ́ mùsùlùmí ká gba ẹni tó nímọ̀ síbẹ̀ tí ó wò bóyá lóòótọ́ ni àbòkùrọ̀ èèyàn ètò bá jẹ́ kìrìsìtẹ́nì kán wo ìjọba ọdẹ tí ọmọ sanwó fún tí ó wò bóyá òkùrọ̀ ni àbólóòótọ́ èèyàn in the name of religion wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ I'm telling you. èyí tẹ̀sí wà ládùúgbò ẹ̀ láṣẹ lábẹ́ òfin láti ṣe nǹkan kan ṣé ó ti náà kọ́lé òun ṣé lè kún un lé ẹ̀ ẹbẹ́ sì ní í ṣe bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan ní ìṣe ẹ̀dọ̀tá ìsìnú ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ. kí ni community yìí fẹ́ lórí bàbá oníbàǹfún bàǹfà. Alhaji ẹ kalẹ́ sà. Ọlọ́run jẹ́ kẹ́ rí gígùn ẹ̀mí lò iléeṣẹ́ yóò ní jóná ìbéèrè yín lọ́dọ̀ Ọlọ́run táwọn wọlé ọkàn yẹn Ọlọ́run fi lè yín lọ́wọ́. orúkọ mi ni Saheed Ṣọlá aka Adedibu former general chairman lèmi ṣùgbọ́n náà sóònù kan náà lájọ wa. lálẹ́ ẹjọ́ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ èmi nìyá ní kí wọ́n wá pè wá mo dẹ̀ ti débẹ̀ mo bá tó ń dọ̀bálẹ̀ tó ń rábàbà lọ́dọ̀ ọ̀yà alága ìjọ ẹ̀mẹ́jọ̀rọ̀ olù mo létí méjì mẹ́ta ti gbọ́ nínú tí wọ́n dẹ̀ fi ń sàpọ́nlé mi ládùúgbò ni pé wọ́n mọ̀ pé mi fi kan bọ̀ kan mo ní so ẹ lọ pé alága wa ìyẹn alága sóhun wa nígbà mo dẹ̀ wọ́n lọ pé alága sóhun wa wọ́n débẹ̀ wọ́n alága sóhun wọ́n gba drip lọ́wọ́ pọ́rẹ́ wọn màmá gbogbo ọ̀rọ̀ yìí
ó di ọ̀la ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe pè mí ọlọ́run ní kọ́rọ̀ òṣètán tí ó lu játa ni kì í sákọ̀ọ́kọ́ kì í sẹ́ kejì tí sẹ́wù sí ṣe é té ń dé tí gbọ́ mi ṣùgbọ́n gbà táwọn kì í sàkọ́kọ́ kì í sẹ́ kejì kì í sẹ́ kẹta. ẹ tún ti parọ́ o ẹ wà pẹ́ lákọ̀ọ́kọ́ nù. mi ò dẹ̀ fẹ́ máa dákọ̀ ọmọ kankan lórí ètò. ẹ má dákọ̀ ọmọ sórí ẹ̀ làbí sóòjú ọmọ náà. wọ́n dẹ̀ jẹ́ kó yé mi mo wá jẹ́ kó yé màmá pé òun náà mo ń sọ fún bẹ́ẹ̀ àwọn báyìí àwọn báyìí àwọn báyìí tó ti ṣe darí ó dé tí gbọ́ mi bọ̀ tí nítorí pé àwọn ìyá àwọn ọmọ yẹn lọ́yẹn jálákùn jẹ́ lọ́dún ẹ̀ àbò oní tó ń ṣe fún wọn wọn ò jẹ́ kó lu jáde èyí tó lu jáde ní ìsìn ọlọ́run fẹ́ fi tú ẹ láṣìírí ni tó bá di ọ̀la mọ̀mọ́ ẹ máa lọ sọ́dọ̀ alága sóhùn ẹ lọ ṣàlàyé ó dẹ̀ ti dàárọ̀ nídàjí tí mo tàṣùn báàdì ni mo rí tó wálé mi mo ní ìsọ̀rọ̀ mi mọ́ kó máa lọ sínú sóhùn so màmá náà wá wọn ní màmá ẹ kúrò nù lé mi ọ̀rọ̀ tó ti lu játa ni kì í sọ̀rọ̀ ta ni ìyẹn màmá wà yìí wọ́n wá wọn lọ wá bí àwọn pé kí ni mo fẹ́ ṣe mo ní ṣe sí kí ni sẹ́mi lálága ni mi ń ṣalága mọ́ but ọ̀rọ̀ yìí ń lọ à ń ti sọ́tún sósì but síwájú ọ̀rọ̀ torí mi ò rí láìkí kí n máa parọ́ mi ò dẹ́ fẹ́ kí n fi nǹkan kan pamọ́ tọ́rọ̀ àmọ́ padà rú ìyàwó ẹ̀ gangan tó ló ń lọ yẹn torí tó fi lé lọ nìyẹn torí pé ìyàwó ẹ̀ wá fẹjọ́ sùn mí kó tó di pé ọmọbìnrin yẹn kò lé ọmọ yẹn wá bá mi lẹ́jọ́ Sunday pé alága tó ń wá rí yín fún tó ń wá rí yín fún tó ń wá rí yín fún rè ipe kí n jọ́ torí Ọlọ́run òun fẹ́ kí n pe sèw kí n dẹ̀pọ̀ àwọn tó bá yẹ kí n pè kí n bá òun tọwọ́ sèw bọ̀wé mo ní ìwé ìwò ń bẹ̀ kí ni sèw ṣe sọ jalè ní àbọ̀gbọ́mọ ó ní ọ̀jalè ó ní ọ̀gbọ́mọ kí wàá lọ ṣẹlẹ̀ ó pòtipòti ó padà láǹ fún mi wípé torí pé sèw ní kó ń kó lẹ́jọ́ Tuesday pé ọ̀yàrí máa ń lọ kí ló bí ó ní pé òun ọ̀sáfẹ́ kó wọn tòró ló ń kó mọ káwọn ọmọ lọ òun ọ̀dẹ̀ fẹ́ kọ́ gba àwọn ọmọlẹ̀ lọ́wọ́ òun kọ́ mọ́ di tí wọ́n bá wọn ọmọ ṣèṣe kúṣe. mo wá ní kílómítà tó fi sọ yìí ọmọ yẹn wá padà láǹ fún mi ipò tí ní kó mọ̀ dé pálọ̀ ọ̀hún mọ́ pé ṣùgbọ́n jọ́ yẹ òun wọnú pálọ̀ rẹ̀ òun bá tí ń bá ọmọ àdúgbò kan ṣeré ọkùnrin sọ́kùnrin pé kì í ṣe pé bóyá wọ́n bá fà á òun bá tí ń bá ṣeré ọkùnrin sọ́kùnrin mo ní kàní olórí burúkú obìnrin dẹ̀ ni ẹ́ mo ní mi lè sọ pé nítorí pọ̀ jọ́ màmí tọrọ màmí nìyàwó ẹ jẹ mo nígbà tí sẹyẹ fáwọn ọmọ ọlọmọ kí ló dé tó sọ kó o kéta ọwọ àdìsẹ tó ní kọ ọmọ lọtọrí pé o ti rí ti ń ṣe ọwọ àlọfẹ kọ ọmọ tiẹ lẹ mo ní kàní ẹ ọmọbìnrin yẹn sà lọ nígbà tó lọ ó lọ ìwọ tọrọ ṣẹlẹ̀ sí tí wọn ti pa awakọ̀ kan nílùú tá a ti jókòó lálẹ́ tá a ti sọ̀rọ̀ ó dàrọ ọjọ́ kẹta àbíjọ́ kejì ìjọ tá a sọ̀rọ̀ ńlọ tó tẹǹtì òǹkólùjọ ọfẹ sí mọlídì àwọn ìlú níbo ni ó ti ṣe pẹ̀lú táwọn gbọ́ ẹ wọn dẹ̀ lọ pè wá sí mítìn ọ wá sí mítìn àwọn ìlú àfẹnukò pé ní tó ṣẹlẹ̀ ni pé òun kálukú sọ̀rọ̀ lọ́tún lọ́sì gbogbo ẹni tí ó sọ̀rọ̀ ẹni tí màmá tọ́ka sílẹ̀ kan yẹ tí ń pè lálásìírí àgbàlú ni ọyẹ sọ̀rọ̀ yìí ó ní òsì nǹkan tó fẹ́ sọ pé tọ́rọ̀ ti dé wálé àṣà ká máa lọ mítìn general níjọ́ ẹ̀dẹ̀ general wa ńgbà dé mítìn general alága general wọn fà sọ́tún sósì wọn ní káwọn elétò ààbò lù kí wọn máa mú sèwù lọ ńgbà wọn dẹ̀ mú lọ sí ọ́fíìsì wọn tọ́ṣọ rẹ̀ ìwé tó ṣe ń bẹ lórí fóònù mi bíbà ńgbà wọn ń pè mí lọ́hùn wọn ń pa aláṣìírí láti máa sọ fáwọn security yẹn pé òun ò lè wá òun lọ bì kan mo dẹ̀ lọ síbẹ̀ ẹ̀yin security ìdájọ́ tẹ mú wáyé pé ntìlù bá ti fẹ́ ntìlù fẹ́ ni kí sẹ́wò tẹ ọkọ̀ fi ìlú lẹ̀ fún aná gbogbo nǹkan tábà tẹ wá padà sí kọ́kọ́ fi ìlú lẹ̀ fún wa àwọn yẹn wá ní ntẹ́ ti gbọ́n tálága wí ntọ́kàn ni pé kẹ́yìn èèyàn rẹ lọlé lọ́ba mú nǹkan mọ́ ní mi ò fara mọ́ ẹ̀yin security náà ni kẹ́ tẹ̀lé délé kọ́ lọ kó ntí ọba kó fi ìlú lẹ̀ fún wa láàrin ìgbà tó wá lọ yẹn kò wá sí ọ̀rọ̀ tá a lè sọ wàhálà láṣìírí yẹn pọ̀ débi pé yọ gbà wájú gbẹ̀yìn ni ọba débi pé conspiracy ni ẹ̀ wọ́n gbà láṣìírí náà ọba débi pé ó jọjọ níjọ́ tí ìwé tí sẹ́wù ńlá tó ń gbọ́ sá. bàbá ìwé tí sẹ́wù mú wáyé kọ́lọ́ ń dákú kó ṣàforíjì fún mi ni torí mo padà dáàrin kan mo ronú pé bóò ni yóò sì ní jẹ àwọn ọmọ toró ń sin nǹkan ọ̀sìn tó pọ̀ mo dẹ̀ wò pé ṣé nítorí ti ìdájọ́ tiẹ̀ ká sì fi ìyà jẹ tó bá wọn láwọn nǹkan ọ̀sìn tó ní. ẹ̀yin Dágódì sẹ́wù ń bọ̀ o ẹ̀sọ̀ Fágódì pé sẹ́wù ń bọ̀ ẹ̀sọ̀ Fágbólóńgó pé sẹ́wù ń bọ̀ pé sẹ́wù ń bọ̀ ẹ̀yin ọmọ ẹ̀wọ̀n ẹ lọ múra gírí ẹ lọ sọ Fágódì pé sẹ́wù ń bọ̀ àtòjú ẹgbọ́ ẹ̀sọ̀ Fágódì o. ọ̀rẹ́ rẹ̀ kan bẹ tó dúró ti gan lórí ọ̀rọ̀ yẹn tí ń bẹ̀bẹ̀ káàkiri ọ̀rẹ́ yẹn padà wá sóònù wa bí ẹ̀mẹ́ta tí wàá ń bẹ̀bẹ̀ wọ́n wá pe ọ̀rẹ́ rẹ̀ yẹn lórí fóònù wọ́n ní ẹ lọ ṣe ìgbésẹ̀ kẹbi sẹ́wù kí wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ wá ìwé ẹ̀bẹ̀ yẹn tí wọ́n kọ wá ìjọ́ ta kà mítìn tọrọ yẹn rú bá a ṣe kàtá báyìí àwọn èèyàn kọ̀ọ̀kan ti dèrò kàwá kan àwa jókòó àwọn debate kí la ṣe kí la fẹ́ kó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí èsì tàlásìrí yẹn fọ̀ ni pé ìwọ àbú ẹni tó múlẹ̀ títí sọ pé àlàlẹ̀ wà láàrin wọn yẹn o ẹwọ àbú yẹn àtẹ̀mí
mr lásìrí ọ̀fọ̀ ni pé àwa méjèèjì afẹ́talẹ̀ sẹ́wù la fi dúró lé lọ́rùn gbogbo àwọn àfàdúgbò gan yarí wípé n tó ṣe yẹ n tó pa ìlú lùtùnú nìyẹn ń gbọ́dọ̀ rí báyẹn àwọn èèyàn wa yarí pé ìwé tó ṣe wé àwọn ẹbí rẹ̀ ló ṣe kó ń gbọ́ lọ ṣèwé wa kọ́kọ́ gbogbo wa tó wù bẹ́ẹ̀ bó ṣe ń bá wọn mọ̀ ṣe ìṣekúṣe ládùúgbò ìwé yẹn là ń retí lọ́wọ́ akọ̀ tí ó mú wa ọ̀dẹ̀ ń wá nù lù à ń wú ọ̀ràn ṣùgbọ́n àgbà fún kọ́wọ́ sunú ilé the next thing tí ó ṣẹlẹ̀ Sunday tọ́lọ ni pé akànwá meeting ni bàbá kan wá rí sọ̀rọ̀ pé orí ṣéwù o òun tẹ̀ bá sọ̀rọ̀ pé ìwé tí ẹni ọkọ kọ́ ó free láti wá nulẹ̀ ìtọ́ ìlọ́tọ̀ ń bọ̀ yìí wọ́n yanjú ọ̀rọ̀ rẹ̀ ìbíwé yẹn kọ́kà fi jẹ́ solid tí wọ́n fi mọ̀ pé n tó ṣeré kọ́dẹ̀ wà nùlù ni olúwo lè kọ̀wé fún bàbá yẹn wá rí sẹ̀ meeting ọ̀rọ̀ yẹn làwọn sọ bálásì yẹn ti tagbá mọ̀mọ́ náà yẹn bá jọ ń fà ilé sọ̀fọ́ fún mọ̀mọ́ pé ẹ̀pẹ̀ kan jù kan lọ àbí nǹkan pé àwọn ọjọ́ mú onítalẹ̀ gbé àwọn ọjọ́ mú nǹkan lẹ̀. aláṣìírí ọ̀hún. ìyẹn lọ́wọ́ fà á. àṣírí aláṣìírí ti tú. ìyẹn lọ́wọ́ fà táwọn ẹbí màmá tí wọ́n fi wá dìde wípé àwọn wulẹ̀ wo bí tá a fẹ́ jẹ́ sí. aláṣìírí gan ló tú ọkùnrin láṣìírí. ọ̀hún náà ni ló tú láṣìírí káṣíírí ọmọ bàbá náà ni. ọ̀sùnrẹ́sì ni. ọ̀hún náà wá dúró lórí pé òun lè kọ̀wé pé kò sí ní tá a fẹ́ ṣe. at the end of the day màmá wa sọ pé àwọn ẹbí òun ti yarí o wọ́n ti mọ́rọ̀ wá gidi gbòǹbì o pé àwọn fẹ́ rí àwa tá a jẹ́ alága ọ̀rọ̀ tá a kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ṣáájú kó tó di pé ìlú gbọ́ ni ló jẹ́ kémi ò débi ìlànà. bàbá nǹkan yóò ní bàjẹ́. àmì o. nǹkan yóò ní bàjẹ́. àmì o. ṣé nígbà míì wà tí a kì í understand àwọn wàhálà kéékèèké tó lè padà dà lọ́la. ọmọ tí ọmọbìnrin tí wọ́n bá fipá bá lò pọ̀ ọmọbìnrin kò lè nọ́mà mọ́ láéláé tó bá nọ́mà lọ tó bá rántí ìgbà yẹn yóò máa misbehave irun ìpadà gbádùn ọkọ wọn máa dọ̀tá ọkùnrin. ṣé wàá rọ ọmọ ọkùnrin tí wọ́n bá ṣe irun tí bàbá yìí ṣe tọkùnrin ẹgbẹ́ rẹ̀ bá lò pọ̀ kò lè jẹ́ ọkùnrin mọ́ yóò ti yàtọ̀ sọkùnrin ẹgbẹ́ rẹ̀ tẹ́ ẹ̀ bá ṣọ́ra ó lè má lè fẹ́yàwó mọ́ kọ́ ẹ pọ́kùnrin sọkùnrin lókùn tí ọmọ ṣe. mo ṣe ń bí ọkùnrin yìí nípa Kùránì. ó ti dá yín lóhùn ò lè kà. kò mọ̀ nǹkan kan ẹ mọ̀ tí ń bẹ ládùúgbò yìí ni aburú ni ẹ bá ń ṣàdúrà tí ń gbà àánú Ọlọ́run lẹ rí aburú lélẹ́yìí ọgbọ́dọ̀ gúnlẹ̀ sádùúgbò kan dáadáa kan kò ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ já burú lọ kò ní mọ̀ nǹkan kan kò mọ̀ nǹkan kan nítorí ṣe náà ò ju gbóra dáradára ń lọ ṣe wá rí egbò ẹran tẹ́ ẹ ní sìn kan ọ̀sìn tí ń sìn Ọlọ́run ló dá wọn Ọlọ́run ọ̀bọ̀ wọn o ó ti kú tán ó ti kú tán ọ̀tẹ́ gbọ́ ó ti kú tán kò sí wàhálà kankan máa nìsín. ọlá tó o bá ti ráwọn kọ́sítọ́mà rẹ ọlá ṣé kọ́sítọ́mà rẹ ni tó bá wá débẹ̀ aláṣìírí ńlá ti lọ o conspiracy ni o afura pé gbogbo ohun tí ń gbà lára àwọn ọmọ aláṣìírí ni wọ́n jọ ń lò ó ń lò fún aláṣìírí gbogbo bó ṣe ń bá ọkùnrin àwọn ọmọ underage bàbá nígbà tọ́rọ̀ ti kọjá bíi báyìí ọ̀ràn yàn ni tó bá débẹ̀ yẹn orí rédíò lélẹ́yìí bẹ́ẹ̀ mẹ́wàá wọ police station kò sẹ́ni tó mọ tí wọ́n ń lọ ṣe tọ́rọ̀ ọ̀bà tí ì bù rédíò ní gbogbo ayé ti máa gbọ́ ọlẹ́yọ kan ni gbogbo àwọn tó ti fọwọ́ kàn pátá níjọba ó ṣèwádìí lẹ́nu wọn pọ̀pọ̀ dandan kan máa yọjú ìjọba àmọ́ bí wọ́n ṣe ṣèwádìí ìdí ẹ̀yìn Shehu Mustapha kí n tó finalize ọ̀rọ̀ mi kí n lè fẹ́ ẹ sọ̀rọ̀. ẹ gbẹ́nu sí mike sir. tí mo fẹ́ ni kí wọ́n fojú àánú wò mí fún àṣìṣe tí mo ṣe. Shehu Mustapha ẹ dẹ̀ mọ̀ tí mo kórìíra jù pé rọ ni. bẹ́ẹ̀ni. kí ló tẹ́ pa fún mi ẹni pé ẹ ṣe rí ẹyọ kan ni. wàláì alájì lè kúrò. àní pé kíní kan sọ fún mi pé ọyá lọ gba sẹ́ẹ̀ránṣẹ́ tó wà fẹ́ kọ́ máa rí òkú irọ́ ni àní gbogbo tẹ̀ ń ṣe láti gbẹ ti bẹ̀rẹ̀ ṣé odò ni àní irọ́ ni ẹ wá lẹ̀ lè kúrọ́ ẹ parọ́ inú ayé àtẹ̀kà fún alẹ́ kẹ̀gàn ẹ parọ́ ń bẹ nígbà tó rí ẹ̀ kodò ṣé tùmọ̀ rẹ̀ ló fún wa ni wọ́n lẹ́yọ̀kan yìí kọ́ bàbá ẹ̀dẹ̀ lẹ́yọ̀kan yìí ni tó o bá ti sọ fún mi pé ẹyọkan yìí ni lóòótọ́ màá fi ọ́ lẹ̀ àwọn tí ó béèrè tó fi jẹ́wọ́ ọmọ lọ́dọ̀ wọn ọlá ìyàwó báyìí ọlá ọmọ ṣùgbọ́n tó o bá jẹ́wọ́ àwọn ètò ti ṣe sẹ́yìn wọ́n ti jẹ́ kó yé wa tó léyàwó ẹ̀ kó lè wọ́n ti jẹ́ kó yé wa o àtoríṣiríṣi àwọn tó ti ṣe sẹ́yìn sọmọ pọ́ ọmọ yìí náà kì í ṣe pé òun ló kọ́kọ́ pè nínú àwọn fámìlì wọn ó ti pe àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjì ṣáájú àkókò yìí Mustapha sọ tó bá wù ọ́ sọ pé ọkàn náà ni àbí kò sọ pé jùlọ kàn sọ òdodo kúlù akọ ọ̀yà parí kúlù akọ wàlá ọ̀kánná èmi gan tí mo máa ń kankan. ọ̀yà ẹyọ kan ní àbò ti sẹ́rí ẹ̀tẹ́ ní ọdún mélòó. 50 years. 50 lọ́dún yìí. ẹ̀tẹ́ ọmọ kékeré tí ẹ̀ dẹ́ sége. ọ̀yà ṣé o sẹ́rí àbò sẹ́rí. dá mi lóhùn. ẹyọkan náà ni mo ṣe. ẹyọkan náà ni. ọ̀tàn kálásì. ọlá
ẹdún ẹgbẹ́ tẹ̀lé wọn wádà ẹ̀yin dà ẹgbọ́n rí pé wọ́n ṣe rí àbẹ́ ẹ̀gbọ́n rí ẹ̀ọ́kan tẹ kọ́kọ́ gbọ́ ni ẹ̀gbọ́n kankan títẹ̀lé tẹ̀lé wọn wá lónìí ẹ fẹ́ mú ẹ lọ lé ní àbẹ́ fẹ́ mọ ibi tí wọ́n mú ẹ lọ ẹgbẹ́ ẹnu sí máìkì ẹ wá mú ẹ lọ lé ní àbẹ́ fẹ́ mọ ibi tí wọ́n mú ẹ lọ. àánú náà ni a béèrè fún láti jẹ́ pé kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n lọ sílẹ̀. ewu lẹ fẹ́ nu méjèèjì ẹ wá mú ẹ lọ lé ní àbẹ́ fẹ́ mọ ibi tí wọ́n mú ẹ lọ kẹ́ ẹ lè jíṣẹ́ fáwọn ẹbí wọn tán bá wọn kọ lẹ́tà ká lè mọ bí wọ́n ti pàdé wọn lọ́la. ẹ fẹ́ mú ẹ lọ lé ní tọ̀ tẹ́ ẹ bá wá ní ẹ mú lọ lé lónìí kí ni ó ṣẹlẹ̀ sẹ́sà lè dá délé ẹ lè délé tọ̀ kílẹ̀ ò tó so aago 10 ti kọjá kẹ́ mọ́ bá wọ mọ́tò alẹ́ ẹ̀yin lè mọ́ ẹ lọ lé kẹ́ wá jíṣẹ́ fún wọn pé kí wọ́n pàdé wa tẹ́ ẹ bá mọ police station tí wọ́n mú ẹ lọ ọlá ò fún yín nọ́mbà disbursement eléyìí ti mí nìyí ẹ jẹ́ kí bàbá ó dìde kẹ́ ẹ dágbére níta tẹ́ ẹ bá lówó tẹ́ fún ẹ lè fún wọn kẹ́ ẹ wá dágbére fún wọn pé láyọ̀ lápàdé o níbi tí wọ́n ń lọ wọn ò ní lọ pa wọ́n kíákíá o ọlọ́run wọn ò déwájú adájọ́ ó lè jẹ́ wọn gbére wọ́n dẹ̀ lè jẹ́ ọjọ́ ni wọ́n fún wọn wọn ẹni di lọ́ọ̀yà tó bá mọ̀ ṣe dáadáa ẹ lọ gba lọ́ọ̀yà ó wà lè jẹ́ pé abolongo ni ó sì lè jágodi ni ṣùgbọ́n lágbára ọlọ́run wọn ò fi hàlélẹ̀ nínú kanu méjèèjì wọn ò fi hàlélẹ̀ àwọn tiẹ̀ wọ́n ní ẹ̀yin dágódì ṣéwùn bá o ẹ̀sọ̀ fagódì pé ṣéwùn bọ̀ ẹ̀sọ̀ fabolongo pé ṣéwùn bọ̀ pé ṣéwùn bọ̀ ẹ̀yin ọmọ ẹ̀wọ̀n ẹ lọ múra gírí ẹ lọ sọ fagódì pé ṣéwùn bọ̀ àgòdì ẹ̀gbọ́n ẹ̀sọ̀ fagódì o. Ṣéhù Mustapha Adófùrọ̀ ti fi okó bá fùrọ̀ gbogbo àwọn bọ́ìsì àdúgbò rẹ̀ jẹ́ tán. Eléyìí létè ń bọ̀ gbà. Ara mi ò rí mo mà tún rórí ológbò látẹ̀. Eléyìí kọjá sísọsẹ́. Ṣéhù Adófùrọ̀ gbadé tuntun ti ìlú Onífùrọ̀. Ó rọ́pọ̀ pọ̀ṣọ̀pọ̀ wàláì ó gbọ̀pọ̀. Gay settings. Stray dog a wolf in sheep clothing. Ó yẹ kí wọ́n castrate Ṣéhù ní straight away kó tó wọgbà túnirọ̀. Kó má bàa tún lọ fún gbogbo àwọn ọkùnrin tó wà níbẹ̀ lóyún tán. Agodi straight away. This is very speechless. Alájí Oríyọmí ẹ kú iṣẹ́ ọpọlọ o. Elédùmarè tó ti ń tìyìn lẹ́yìn bọ̀ látẹ̀yìn wa yóò túbọ̀ máa tìyìn lẹ́yìn lọ ní láṣẹ Ìdùmarè 2027 inshallah. Ẹ̀yin tèmi a kú àtàárọ̀ o. Thanks for watching.